Africa Content TV. Àyàfi Ọlọ́run ọ̀kan ṣoṣo ni Ọlọ́run, kò sórogún fún un, kò sóbàtà fún Ọlọ́run. Ìjẹ́rìí tí ń jáde láti inú ọkàn tí ahọ́n wa sì ń sọ ọ́ jáde. جعل الوعدة قوة وعزا ونجاة من الخذلان. Ọba wa tá a ti fẹ́ fún yìí táyìn yìí, òun náà lọ́ba tó ṣe ìjọba nínú ìgbésí ayé wa, ó ṣe ní agbára àti iyì àti tó lè mú ni là kúrò nínú gbogbo ti jábùkù. وجعل الفرقة ضعفا ووهنا ومدعاة إلى العدوان. Ọba yìí ló ṣe gbogbo tí ń jẹ́ ìpínsí yẹ́lẹyẹ̀lẹ, ká mọ́ ṣọ̀kan, ká mọ́ ṣe kan, ó ṣe é ní àárẹ̀, ó ṣe é lábùkù, ó ṣe é lárùn, ó sì tún ṣe é ní tí máa fa ọ̀tá ṣíṣe láàrin gbogbo ẹ̀dá. وأشهد أن سيدنا وحبيبنا وقدوتنا محمد عبده ورسوله. À ń jẹ́rìí pé ní aṣáájú wa, olólùfẹ́ wa, ọ̀gá wa, olùkọ́ṣe wa, olùkàyàsí wa, Ànábì wa Muhammadu, ẹrú Ọlọ́run ni, òjíṣẹ́ Ọlọ́run sì Ànábì Muhammad. نبي العجم والقربان. Ànábì yìí ó ń aṣáájú gbogbo olùrànlọ́wọ́ àwọn ọ̀jẹ́, funfun ni ó ní, dúdú ni, pupa ni, àyèrí ni, èdèkéde tó bá wùdí ọ̀jẹ́, òyìnbó ni, Haúsá ni, Yorùbá ni, Yíbò ni, Lágbáwá ni, Ànábì Muhammad aṣáájú rẹ̀. وحد الله به القلوب بعد شتاتها بالحكمة والقرآن. Ànábì wa Muhammad lọ́nà ti ṣe sábàbí gbogbo ọkàn tó ti túká, gbogbo ìṣesí tó ti bàjẹ́, ìgbà tá Ànábì dé, l'Ànábì tún un ṣe pẹ̀lú ọgbọ́n lọ́rọ̀ fún àti pẹ̀lú òfin Al-Qur'an, ó fi tó gbogbo ayé sí. وجمع به الأمة بعد فرقتها والطغيان. Ànábì wa Muhammad gbogbo ìjọ tó ti fọ́nká, tó ti dàrú, àtàwọn tó ti gbẹ́ ògbọ́nrí, tọ́lọ́ wọn ti dàrú, Ànábì wa Muhammad ó tún gbogbo ẹ̀ ṣe, ó sá gbogbo ẹ̀ jọ pẹ̀lú ọgbọ́n rẹ̀ àtòyí tó lọ wá fún un. صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا مدى الأيام والأزمان. Ìfi Ọlọ́run, ọ̀nà Ọlọ́run, orí àìlẹ́jẹ̀dá rẹ̀, ọmọ bá níbi Muhammad, ọmọ bá wà rẹ̀, ọmọ sábà sábẹ̀ rẹ̀, àlàáfíà tó pọ̀, ọmọ bá ọ̀sẹ̀ wà lẹ́nu Muhammad, àtàwọn aráàlú rẹ̀, ní gbogbo tó títà bá ń jọ́, títà bá ń jẹ́ka, tó bá bá ń jọjọ́. أما بعد Lẹ́yìn náà, فإن الرحاء التي تتمحور حولها خطبتنا في هذه الجمعة المباركة في هذا المسجد الجامع المبارك هي فلسفة الوحدة في الإسلام. àwọn bàbá wa ìlú máa gbà fún gbogbo ìlú lọ ní àtàgbègbè rẹ̀. Wọ́n ní àdìrú ọ̀rọ̀ àwọn lónìí, àpòjú ọ̀rọ̀ àwọn náà fẹ́ bá wa sọ níbi kútúbà àtàwọn àtòní ní jíwọ̀n alálùbáríkà yìí, ní mọ́sálásí ní àmì ìgbẹ́gbẹ́ mọ́sálásí alálùbáríkà yìí. Ọ̀rọ̀ táwọn fẹ́ bá wa sọ, òun náà ní ìmọ̀ ìjìnlẹ̀ tí ń bẹ bí ìṣọ̀kan nínú Islam, philosophy of unity in Islam. عباد الله، Ẹyẹ ó sì ọlọ́run ká ló ṣe أوصيكم ونفسي بتقوى الله. bàbá wa láwọn ń sọ àsọ̀rọ̀ fún wa, àwọn sì ń fún wa ní ìmọ̀ràn ìgbẹ́ ni kọ́dà kìí sàwọn nìkan, àwọn fara àwọn náà lásọ̀rọ̀ bẹ́ẹ̀ ìbẹ̀ lọ́nà tó ẹ̀dá bẹ̀rù ọ̀nà. فإن تقوى الله هي الحبل المتين الذي يجمع القلوب على طاعته ويوحد النفوس على مرضاته.
wọ́n ti sọ̀tọ̀. ìbádẹ́gbẹ́ ìyẹn sọ̀rọ̀. ìdáni ìsàlẹ̀ wàjẹ́ òdòyìn fún ọmọ ènìyàn fúnra rẹ̀ ọ̀lẹ lọ́mọ ènìyàn alágbára. wàlúbáríkà ọ̀làkọ́lọ́hùn nàṣà mọ̀ọ́tàdí nígbàdùn ìlàbàbí. nítorí ẹ̀ nínú òfin rọrùn we cannot live independently. a lè gbé láì gbára tira wa láì ní bùkátà lọ́dọ̀ wa. kéèmì ọbẹ̀ kọ́lé nísìnyí ní ilé ìjẹ́bíríkìlà ní ìtú jẹ́ kápútà ní ìtú jẹ́ electrician ọjọ́ pé náà ní kalé èmi náà ní rẹ èmi náà ní sílẹ̀ táìsì. a kò sẹ́yìn àwọn ọ̀kan náà máa ṣe ẹnì kan ò lè dá wà ní àlòkè. والجني يحتاج إلى الفقير ليؤدي حق الله في ماله. ẹnì kan jẹ́ olówó tọ́jú lọ́rọ̀ òun náà ní bùkátà lọ́sọ̀dọ̀ táyíká tó bá fẹ́ pé ìwọ ọlọ́run bá tó bá mi ní kó ṣe ọbẹ̀ yọ sàká ọbẹ̀ ṣe sàárà àfi kọ́rí táyíká tí ó fún un tí ọ̀bá sí táyíká kò lè rí i ṣe ayẹ́pọ̀ náà ní bùkátà lọ́sọ̀dọ̀ táyíká. والفقير يحتاج إلى الجني ليستقيم معاشه. bẹ́ẹ̀ sì ni táyíká náà tọ́jà fi gbé ní àtijọ́ àti mú ó nira fún òun náà ó ní bùkátà lọ́sọ̀dọ̀ olówó tọ́jú pé torí pé ọlọ́run ò ní sọ́wọ́ kalẹ̀ fún láti sánmà yóò rán yàn sí náà ni òun náà ní bùkátà lọ́sọ̀dọ̀ olówó. والعالم يحتاج إلى العامل والعامل يحتاج إلى العالم. وبهذا يتحقق التكامل والتكافل الذي أراده الله لعباده. pẹ̀lú kájọ sàṣepọ̀ pẹ̀lú kájọ pààrọ̀ tí ń bẹ lọ́wọ́ ara wa ilé àfi máa bẹ nírọ̀rùn láti pé ìrọ̀rùn fi dé bá wa lọ́jà sí pé ní irú tọ́nà ọ̀rọ̀ wá rò ibẹ̀ ní ká máa jẹ́ rọrùn ká máa bẹ lálàáfíà ká máa sì kan ló fi jẹ́ tiwa. ومن هنا نفهم أن الوحدة لا تعني إلغاء الاختلاف وإنما تعني توجيه الاختلاف نحو التكامل والتعاون. níbí yìí àwọn àgbọ̀yé wípé ní ìdí ń jẹ́ ìṣọ̀kan kìí ṣe wípé ní kámọ̀ ní differences ni kìí ṣe wípé ní kámọ̀ ní tó yàtọ̀ síra wọn ni nítorí wípé ní eléyìí lè ní èrò mi eléyìí lè lérò mi eléyìí lè lérò mi àmọ́ tá à ń fẹ́ ní wípé ní gbogbo tá a bá nínú tá a bá ní tó yàtọ̀ síra wọn kájọ pàápọ̀ kọjọ gúnlẹ̀ síbi kan kó wá jọ ṣèṣe ọ̀kan ṣoṣo ìyí lọ́wọ́ ọ̀fẹ́. لا نحو التنازع والتخاصم. kìí ṣe wípé ní àwọn arúgbó ní ayàlọ́dọ̀kọ̀ ká máa fi ń jà èyí ń kọ́ o kò yẹ ká máa fi ń jà tẹ́lẹ̀ ìbánitẹ̀ tó mú wa tó ń mú tẹ̀ ó mú wa tẹ́lẹ̀ ìlú tẹ̀ ó mú wa ká bá pàápọ̀ wọ́n á já sí wípé ní òdìdí ìkan ní ọjà nítorí pé ìṣẹ̀lẹ̀ wa ẹyọ kan ṣoṣo náà. وكما أن الجسد الواحد يتكون من أعضاء مختلفة في أشكالها ووظائفها. لكنها تعمل جميعا لتعليق حياة الجسد وسلامته. كذلك الأمة تتكون من مذاهب ومواهب
alẹ́ ní sàlàfíà alẹ́ ní ìdúrásíyà alẹ́ ní sàgbàdéyà alẹ́ ní gbogbo rẹ̀ alẹ́ ní àmọ́ tí gbogbo rẹ̀ láti sọ mẹ́sìn ọlọ́run mẹ́sìn ọlọ́run wá jẹ́ kàbá àwọn àti kàbá. لكنها تجتمع على مقصد واحد وغاية واحدة. ṣùgbọ́n tá a fẹ́ dáa gbogbo bá a bá ṣe pín àwọn mọ̀sáìlì ta pín yìí gbogbo oríṣiríṣi ọ̀nà dára pín kọjá sí wípé ní àtúndé èròǹgbà ẹ̀yọ̀ kan ó nà ní wípé ní ọ̀gbọ́n ẹ̀yọ̀ kan ní ẹ̀sìn Islam ẹ̀yọ̀ kan ní tọ́lọ̀ náà ṣe láyé ẹ̀yọ̀ kan. ولذلك ضرب لنا رسول الله أنواع الأمثلة فقال مثل المؤمنين في توديهم وتعاونهم وتعاطفهم كمثل الجسد الواحد. fún di eléyìí ìdí òjíṣẹ́ dá Muhammad ọ̀gá wa nígbà Muhammad ó fi àpèjúwe tó rẹwà tó dára jù ó fi rinlẹ̀ fún wa àlejò ní àpèjúwe yìí mọ̀lẹ́ni níbi ìmọ̀ abẹ́rẹ́ ara yín ìmọ̀ àṣàánú ara yín ìmọ̀ àsìkè ara yín ẹ̀dá gẹ́gẹ́ bí ara ẹ̀yọ̀ kan ṣoṣo bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ wúlò. إذا اشتبه منه عضو تداعى له سائر الجسد بالسهر والحمان. tọ́já sí wípé tí ara kan tó bá ti ní ìnira nínú ara yín lápẹ̀júwe kí ìnira ọba inú nínú ọmọ òrùnà ojú òní dúró lé nínú ojú òní rí rẹ̀ dáadáa mọ́ etí òní gbọ́rọ̀ dáadáa mọ́ nínú òní gbọ́rọ̀ gẹ́gẹ́ dáadáa mọ́ ọwọ́ òní ṣe gbé dáadáa ẹsẹ̀ òní ṣe gbé dáadáa látara inú tí ìyẹn ti ń mú yàn èyí kẹ́kẹ́ ní jẹ̀rọ gbogbo ara yóò kúrò bàbá pín bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni kẹ́ẹ̀ẹ́dó bẹ́ẹ̀ tọ́lọ́ ní káwọn òmìnir káàdì nàlẹ́ Muhammad kìlọ̀ fún wa. عباد الله إن من أخطر الناس اليوم أنهم يريدون الاتفاق في كل شيء. wọ́n ní nínú àṣìṣe tí fi ń léwu jù fáwọn èèyàn ó ní pé ní àwọn afẹ́fẹ́ àti pé ní gbogbo nǹkan fún ní bákan náà bẹ́ẹ̀ ní ṣe ń ṣe kí wọ́n náà máa ṣe bẹ́ẹ̀ kí wọ́n náà máa ṣe bẹ́ẹ̀ kí wọ́n náà máa ṣe bẹ́ẹ̀ ó lé ọ̀hún ọ̀hún náà bákan náà kò lè ṣe é ṣe. فإذا وقع الاختلاف في أمر صالحي أو اجتهادي تحولت الأخوة إلى خصومة. fún di eléyìí gbọ́dọ̀ pé tá a fẹ́ nu tẹ́lẹ̀ yìí bá wá ṣe ìjọ kan wọ́n láti dà ní àní lọ́ọ̀fẹ́ gbogbo ayé wọn ṣe fìdàkàdìríyà lọ́ọ̀fẹ́ gbogbo ayé wọn ṣe ìlàsíyà lọ́ọ̀fẹ́ gbogbo ayé wọn ṣe sàlàfíyà lọ́ọ̀fẹ́ gbogbo ayé wọn ṣe tó ń ṣe òní tó sì já sí wípé ní tá a bá yà pa níbi àwọn ẹ̀kọ́ tó báwọn ní àti níbi àwọn ìyànjú báwọn ní kò yẹ kó dìjà àmọ́ lọ́dọ̀ wa àti sọ dìjà àti sọ ìwàhálà náà nìyẹn. وتحول الحوار إلى نزاع. وربما تحولت النصيحة إلى قطيعة. أما الإسلام فقد علمنا أن نجتمع على الأصول والثوابت وأن نتسع لما يصلح فيه الاجتهاد والاختلاف. Èèyàn lè mú tọ́ bá wù wá bẹ́ẹ̀, èèyàn lè mú tọ́ bá
يقول سبحانه وتعالى ولا تنازعوا ọba kó o ní gbogbo ẹsẹ̀ ẹ̀yin ẹ̀ máa tọ́ra àforíjì torí pé ọlọ́ọ̀ba ọba aláforíjì ni wá sí kẹ́hìn. شريك له في كل ما قضى وأمضى. a sì ń jẹ́rìí pépè sí ọba kan àyàfi ọlọ́run ọ̀kan ṣoṣo ni ọlọ́run kò sí orogún fún un kò sí orogún fún un kò sẹ́nìkan lọ́lágbára níbi tọ́ba mi bá ti kọ tọ́ba mi ká dàrá nǹkan wípé bí ó ṣe rí ni ẹgbẹ̀rún èèyàn gbogbo ayé yóò lè yí padà bọ́ba mi ṣe fẹ́ ní òòlù. وأشهد أن سيدنا محمد المرتضى عبده ورسوله منقذ موتى القلوب والمرضى. a sì ń jẹ́rìí pé aṣíwájú wa olólùfẹ́ wa àyànfẹ́ ọlọ́run ẹni tó lọ́ọ́ bá yẹnu sí ẹ̀rọ ọlọ́run ni òjíṣẹ́ ọlọ́run ni gbogbo ọkàn tó ti kú ànábì yé wọn gbogbo ọkàn tó dáa láàrẹ̀ ànábì sọ wọ́n déyàn. صلى الله عليه وعلى آله وصحبه وسلم كلما جن ليل أو انقضى. kọ́lá bá sọ́jú wa Muhammad kọ́lá bá sábẹ́rẹ̀ ní gbogbo ìgbà tí alẹ́ bá lẹ́tìlẹ̀ bá sì mọ́. أما بعد lẹ́yìn náà. فيا عباد الله أيها المذاهب والأحزاب الإسلامية في مدينة إيلون وما جاورها. gbogbo àwa ẹlẹ́gbẹ́ ìsìlámù tá a pín yẹlẹyẹlẹ nílùú Ìlọrin tá a wà bẹ́ẹ̀ àti gbogbo agbègbè Ìlọrin. wọ́n ní màdárísù àti gbogbo àwọn ilé ẹ̀kọ́ tá a pín yẹlẹyẹlẹ. àyùwọ́n pàdé ìlúnà wọ́n sì jáde ìlúnà àyùwọ́n sàlàfì ìlúnà àyùwọ́n ìsìláfì ìlúnà.
واجمع كلمتهم على الحق ووله صفوفهم وأبعد عنهم أسباب الفرقة والنزاع والخلاف. Zulma